Ṣé lóòótọ́ ni wípé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ti fòfin de ìwé ìrìnnà àwọn ọmọ ẹgbẹ́ Miyetti Allah àti Kwankwaso? Kí ló dé tí ilé-ẹjọ́ ṣe ju sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò ní ìpínlẹ̀ Kwara sí àtìmọ́lé? Kí ló dé tí wọ́n ṣe lu alága ẹgbẹ́ APC lálùbami ní ìpínlẹ̀ Ondo? Ṣẹ́yìn náà ti gbọ́ bí Francis Fádáhùnsí ti bu ẹnu àtẹ́ lu ìjọba Adeleke? Ṣé lóòótọ́ ni wípé olóṣèlú kan ń pín èédú àti ẹ̀rọ ìlọṣọ fáwọn ará ìpínlẹ̀ Zamfara? Àjọ INEC kọ̀ láti kéde ẹgbẹ́ People's Democratic Party àti Labour Party. Wọ́n ní ìlànà wọn kò bá òfin INEC mu. Ṣé lóòótọ́ ni wípé wọ́n ti ju sọ̀rọ̀sọ̀rọ̀ kan lórí rédíò ní ìpínlẹ̀ Kwara sí àhámọ́? Ohun tí a gbọ́ ni wípé sọ̀rọ̀sọ̀rọ̀ náà ti sọ̀rọ̀ kọjá ààlà. Wọ́n ní níṣẹ́ ló yọ ẹ̀rẹ̀kẹ́ èébú sí ẹ̀gbọ́n gómìnà kan ní ìpínlẹ̀ Kwara. Lánàá ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 17 oṣù kejì ọdún tí a wà yìí ní ilé-ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ Kwara ní ìlú Ìlọrin ti ṣe ìdájọ́ ju àwọn mẹ́ta sí àhámọ́ lórí ẹ̀sùn bíba ẹ̀gbọ́n gómìnà ìpínlẹ̀ Kwara lórúkọ jẹ́. Ọ̀nàrẹ́bù Ilyasu Ibrahim, Ṣọlá Músẹ̀ àti Adẹ̀ṣẹ́mọ́wọ́ Adégogo tó jẹ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò ní ìpínlẹ̀ náà. Wọ́n ní ẹ̀sùn tí ilé-ẹjọ́ fi kàn náà ni bí wọ́n ti ba ẹ̀gbọ́n gómìnà ìpínlẹ̀ Kwara Dr. Abdulrasaq Alimi lórúkọ jẹ́ lórí rédíò àti lórí ayélujára. Wọ́n ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ilé-ẹjọ́ fi ìwé ìpẹ̀jọ́ ránṣẹ́ sí wọn tí wọ́n sì kọ̀ láti yọjú. Ìdí nìyí tí ilé-ẹjọ́ ṣe fi ìwé àṣẹ ìmúni mú wọn ní tipátipá kí wọ́n tó jù wọ́n sí àhámọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Wọ́n ní kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára kí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tí wọn yóò máa sọ nítorí sọ̀rọ̀sọ̀rọ̀ kan kó rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́, kí àwọn èèyàn sì dẹ́kun láti máa bàyàn lórúkọ jẹ́, kí wọ́n sì dẹ́kun láti máa gbé ìròyìn òfegè káàkiri. Ṣé lóòótọ́ ni wípé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti fòfin de àwọn ọmọ ẹgbẹ́ Miyetti Allah pé kí wọ́n má fún wọn ní físà tí í ṣe ìwé ìrìnnà mọ́ pé kí wọ́n tún gbẹ́sẹ̀ lé ohun ìní wọn pátápátá? Wọ́n tẹ̀síwájú pé àwọn ń fura sí wọn gẹ́gẹ́ bíi pé wọ́n lọ́wọ́ nínú ìgbésùnmọ̀mí. Ṣẹ́yìn náà ti gbọ́ bí wọ́n ti lu alága APC lálùdójúbolẹ̀ ní ìpínlẹ̀ Ondo? A gbọ́ pé àwọn ọmọ líle kan ló ya wọ ilé ẹgbẹ́ náà níbi ìpàdé tó wáyé ní ilé ẹgbẹ́ tuntun tó wà ní agbègbè ìyànà Futa House Gate Ọlọ́kọ́. Níbi tí wọ́n ti ṣe ìpàdé lọ́wọ́, àwọn ọmọ ìta náà ló kó àdá, pọ́npọ́ àti àwọn ohun ìjà dání tí wọ́n sì ya wọ ibi ìpàdé náà lẹ́yìn tí ìpàdé náà dìbò lọ yà mí. Àmọ́ ṣá, alága ẹgbẹ́ náà ẹni tí a mọ̀ sí Adétìmẹ́yìn, òun ló padà forí kó gbogbo ìjìyà náà. Sẹ́nítọ̀ tó ṣojú àwọn èèyàn Ọ̀ṣun nílé aṣòfin àgbà l'Àbújá ẹni tí a mọ̀ sí Francis Fádáhùnsí ti bu ẹnu àtẹ́ lu ìjọba Adeleke ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó tẹ̀síwájú pé ìjọba Adeleke ti ba nǹkan jẹ́ jìnnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun léyìí tó jẹ́ wípé Oyèbámijí nìkan ló lè tún ṣe. Ó lóun nígbàgbọ́ wípé Oyèbámijí nìkan ló lè tún àwọn tí Adeleke ti bàjẹ́ jìnnà ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó gbẹnu tán Ṣé lóòótọ́ ni wípé àwọn olóṣèlú kan ń pín èédú àti ẹ̀rọ ìlọṣọ fáwọn ará ìlú wọn ní Zamfara? Ohun tá a gbọ́ ni pé kánsẹ́lọ̀ tó ń ṣojú wọ́ọ̀dù Mayana ní gúúsù ní ìpínlẹ̀ Zamfara ti ń pín èédú àti ẹ̀rọ ìlọṣọ fáwọn èèyàn rẹ̀ láti máa fi ṣiṣẹ́. Abubakar Mohammed Tahiri ni ẹni tó ń pín ẹ̀rọ ìlọṣọ àtọwọ́dá náà láti fi ṣe ìrànlọ́wọ́ fáwọn èèyàn lọ́nà àti dẹ́kun ebi, àti pé ó lóun fẹ́ kí wọ́n máa wá nǹkan ṣe bó tilẹ̀ wulẹ̀ kó kéré mọ́. Àjọ INEC ti gbé orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú tí yóò díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun jáde. A gbọ́ pé ẹgbẹ́ òṣèlú 14 péré ni yóò díje fún ipò náà. Àwọn ni Accord Alliance, African Action Congress, African Democratic Congress, Action Democratic Parties, All Progressive Grand Alliance, All Progressive Congress, Alliance People's Movement, Action People's Party, Boot Party, Young Progressive Party, People's Redemption Party, New Nigerian People's Party. Àmọ́ ṣá, wọn kò dárúkọ ẹgbẹ́ òṣèlú PDP àti Labour Party níbi àwọn orúkọ náà. Wọ́n ní àwọn orúkọ ẹgbẹ́ òṣèlú tí àwọn ti kéde ṣáájú wà ní ìbámu pẹ̀lú òfin INEC Independent National Electoral Commission. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan ló ń jábọ̀ ìròyìn tí ì gbọ́ yín. Ire o.